kí ló ṣẹlẹ̀ láàrin Gani Adams àti Sunday Igboho ìyẹn tí ilé-ẹjọ́ fi wọ́gilé ẹjọ́ wọn àmì ìbéèrè ló gbé pọ̀n. ilé-ẹjọ́ gíga ìpínlẹ̀ Ọ̀yọ́ tó ń jókòó nílùú Ìbàdàn ó mà ti wọ́gilé ẹ̀sùn ìbanilórúkọ jẹ́ ti ìbá Gani Adams tó má pè tako ọ̀kan lára àwọn tó léwájú ìpè fún ìdádúró ẹ̀yà Yorùbá gẹ́gẹ́ bí orílẹ̀-èdè lábẹ́ àsíá Yorùbá Nation ìyẹn Sunday Igboho. ilé-ẹjọ́ ti ní kí ìbá Gani Adams kó san owó tó tó 500,000 fún Sunday Igboho. ìbá Gani Adams ó ti pe ẹjọ́ tako ajàfẹ́tọ̀ọ́ tó ń pè fún ìdásílẹ̀ Yorùbá Nation Sunday Igboho. ẹ̀sùn tí ìbá Gani Adams máa fi kan Sunday Igboho ni wípé ó máa ká ọ̀rọ̀ ọ̀hún sílẹ̀ lásìkò tí òun máa ń bá èèyàn kan sọ̀rọ̀ lórí fóònù láì gba àṣẹ lọ́wọ́ òun o tó sì fi fọ́nrán náà sórí ayélujára. ó ní ìwà náà rèé ó máa bà òun lórúkọ jẹ́ o tó sì tàbùkù orúkọ òun. Ààrẹ Ọ̀nà Kakanfò náà ó lóun béèrè fún ẹ̀tọ́ òun lábẹ́ òfin Nàìjíríà. Gani Adams má béèrè pé kí ilé-ẹjọ́ kéde ìwà tí Sunday Igboho hù nínú oṣù kẹrin ọdún 2024 nípa gbígbé ohùn sórí ayélujára láì gba àṣẹ lọ́wọ́ òun bí èyí tí kò bá òfin mu rárá o. àtẹ̀jáde kan tí Gani Adams má fi síta ó ní látìgbà tí Sunday Igboho ti fi fọ́nrán náà léde ó mà ló mà ti ń tàbùkù òun o lórí ayélujára. ṣáájú ni Sunday Igboho ti kọ́kọ́ wọ́ Gani Adams lọ sí ilé ẹjọ́ fẹ̀sùn wípé ó mọ̀ pé òun ní agbanipa àti pé òun lọ́wọ́ o nínú ikú Bọ́lá Ìgè àti Frayo. bẹ́ẹ̀ bá gbàgbé Sunday Igboho àti Táyọ̀ Àyìndé wọ́n ti kọ̀wé ẹjọ́ ránṣẹ́ sí ìbá Gani Adams láti wá wí tẹnu rẹ̀ lórí ohun kan tó mà jáde o níbi tó ti fẹ̀sùn kan àwọn méjèèjì pé wọ́n ti gba owó láti ṣekú pa òun. bákan náà nínú àtẹ̀jáde tí agbẹnusọ fún Gani Adams Kẹ́hìndé Adérẹ̀mí tó mọ̀ fi léde ó ṣàpèjúwe fọ́nrán ọ̀hún gẹ́gẹ́ bí àdọ́gbọ́nsí o. bákan náà ló ní ẹjọ́ tí Ìgbòho àti Àyìndé pè òun mà ló mà jẹ́ èyí tí wọ́n lẹ̀dí àpò pọ̀ láti fi já ìràwọ̀ Adams láti fi já wálẹ̀ nígboro ayé o. ó ti hàn gbangba ẹ̀yà pé Ìgbòho àti Àyìndé kò fẹ́ kí àlàáfíà jọba lẹ́yìn tí Ọọ̀ni Ọba Adéyẹyè Ògúnwùsì tó ti bá wọn sọ̀rọ̀. ìdí tí mo fi dákẹ́ nínú gbogbo rògbòdìyàn yìí tí Ìgbòho àti Àyìndé tó gbé kalẹ̀ kì í ṣe nítorí pé mo jẹ́ ojo ṣùgbọ́n nítorí ọ̀wọ̀ tí mo ní fún Ọọ̀ni ti Ilé-Ifẹ̀ ìyẹn Ọba Adéyẹyè Ògúnwùsì àti àwọn orí adé mi nílẹ̀ Yorùbá tí wọ́n dá sí ọ̀rọ̀ yìí ni o. ṣùgbọ́n pẹ̀lú bí irọ́ bó ṣe ń jáde lórí ọ̀rọ̀ yìí mo rò pé àsìkò ti tó láti jáde síta kí sọ bí nǹkan ṣe jẹ́ o. bó tilẹ̀ jẹ́ pé àwọn agbẹjọ́rò mi wọ́n ti ṣe ohun tó tọ́ mo tún ní láti tan ìmọ́lẹ̀ sí ohun tí wọ́n kà sílẹ̀ nítorí irọ́ lásán ni o tó sì jẹ́ ọ̀rọ̀ kan tó wáyé o láàrin èmi àti àbúrò ọ̀rẹ́ mi kan tó wà ní Amẹ́ríkà lọ́dún 2021. ọmọkùnrin ọ̀hún ó mà ló mà dá ọ̀rọ̀ náà sílẹ̀ pé òun fẹ́ kí àlàáfíà jọba láàrin èmi Ìgbòho àti àwọn èèyàn kan lásìkò tí ìjíròrò ìpẹ̀tùsíjà ọ̀hún tó sì ń lọ lọ́wọ́ o ní dídárúkọ àwọn èèyàn méjì náà. nínú àlàyé rẹ̀ ààrẹ Gani Adams wá fi kọ́rẹ̀ rẹ̀ pé gbogbo ọ̀rọ̀ nípa Táyọ̀ Àyìndé tó wà nínú ohun náà ó mà ló mà jẹ́ irọ́ o. kí ni ilé ẹjọ́ wá sọ nígbà tó ń gbèdájọ́ rẹ̀ kalẹ̀? adájọ́ Adémọ́lá Sàlámì onílẹ̀yìn atótónu àwọn agbẹjọ́rò méjèèjì ọ̀pọ̀ nǹkan ó mà ló mà farahàn síta. Sàlámì ni igun ìbá Gani Adams ó mà kọ̀ láti fi ẹ̀rí lélẹ̀ wípé lóòótọ́ ni Sunday Igboho ká ohùn sílẹ̀ lásìkò tó ń sọ̀rọ̀ lórí fóònù pẹ̀lú bí kò ṣe sí agbẹjọ́rò kankan tó wá sojú ìbá Gani Adams nílé ẹjọ́ o. adájọ́ wọ́gilé ẹjọ́ náà tó sì ní kí ìbá Gani Adams kó sanwó tó tó 500,000 naira fún Sunday Igboho. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like ẹ máa share ẹ máa comment ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ wá bá a tẹ notification bell láti lè máa wo ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. ẹ ṣé pọ̀ tẹ́ wò wá o a kù sí mi òpin ọ̀sẹ̀ ọ̀pọ̀ ẹ̀ báyìí láṣẹ lókè ìpẹ́.